ìwọ ni ìwọ jẹ́. Yóò dà fún Àjọbíèwé. Oríkì ìwúre látẹnu olóríkì nì tí máa kí oríkì Àjọbíèwé. Ojú yí a pé Adékọ́lá tìlú ò náǹfààní àti dé ìwú tá a wà ń bẹ̀ lónìí Igbó Oríta náà ní Adékọ́lá tìlú náà ni ó papòdà sí, mo ti sọ fún wa níjẹjọ. Tí mo sì ṣèlérí pé lónìí á wà yànnàná á lọ sínú ìtàn gbogbo àwọn tó wá sí ìjọba ń gba àwọn akọni ọ̀hún bí wọ́n ṣe ń jẹ́ gbogbo tó ṣẹlẹ̀ bó náà ṣe kú bó lórí ikú ṣe ń kú bó lọ́yọ̀ bẹ́ẹ̀ ṣe ń bẹ́ àwọn akọni tó ti wá jẹ lẹ́yìn ìgbà Adékọ́lá nígbà déwò ta ló kọ́kọ́ wá padà jọba bó ni a ṣe ṣe àwọn nǹkan tí mo ní àmọ́ pẹ̀kẹ́lù fún tòní iná nu. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi tún lè lọ máa wò mí lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook Joseph Akande iná la fi gbé mọ́ yẹn kú ìwọ ẹ̀sìn darapọ̀ nìkan ní bówẹ̀ náà ló ń gbọ́ ètò àwọn akọni ilẹ̀ wa náà ló sì ń gorí afẹ́fẹ́. Nígbà tí wọn ò náǹfààní láti dé tí Adékọ́lá tìlú tí ò náǹfààní àti dé Ìwọ̀ngbà Igbó Oríta iná ló papòdà sí. Ìgbà àwọn tí wọ́n jọ kọ́wọ́ rìn wọ́n gbéra pa àìdó bàbá tí ìdèbí à ń lọ àìdó àwọn bá gbéra pa wọ́n sì kọrí sí ibi tí ẹjẹ́ á lọ wò ó ibi tí wọ́n ti rò pa wọ́n ti rí ẹyẹ òde àwọn ẹyẹ ayé kò tó àwọn ẹyẹ Odídẹrẹ́ ibi tí wọ́n ti rí tí wọ́n sì kọrí ọ̀nà tí wọ́n fi wá sí Ìwó tí a wà ń bẹ̀ lónìí. Gbogbo àwọn nǹkan tí àwọn sọ lórí ètò yìí mọ̀ pàwọ̀ kì í fi àní fi rọ́pọ̀ kan àní fi kan bọ̀ kan nú bó bá ti rí àwọn nǹkan tá a dẹ̀ rí ká àwọn téèyàn rí pé aráàlú dájú ẹ̀ náà làwọn mú wá fún yín lórí ètò gbogbo jọmọjọjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ ọ́n ní ìṣe wa tẹ̀ ti mọ̀ ní àṣà wa. Nígbà wá dèwò tán ta gangan wá ní akọni nì tó kọ́kọ́ jẹ́ Olúwo tìlú Ìwó. Lẹ́rìí pé mo sọ fún wa jẹjọ pé Olúwo kì í ṣe pé láti ara orúkọ Olúwo náà ti yọ orúkọ ọba tá ń jẹ́ ní Ìwó yòó tí ṣe Olúwo. Olú ti Ìwó ìyẹn ni Olúwo ní túmọ̀ pé ẹni tó ní nǹkan Olúwa ẹni tó ní wá